owó tí ń bá náwó fún owó òyà sọmọ ni owó aláyọ̀ mbẹ owó aláyọ̀ náà ni o ayọ̀ máa wà nù ẹ̀ fún o torí ayọ̀ ló ń náwó fún o ti yẹ ibẹ̀ so ẹ má kówó ẹ̀ mọ owó yín ok. Memo wa ye uya o, memo wa ye uya o, memo wa ye uya o, ajo rumu me o, memo wa ye uya o, memo wa ye uya o, memo wa ye uya o. Ewale, God bless you. Àwọn èèyàn tí ń wọlé. Mo fi àkókò yìí kí máa sister tẹ́bàgbọ́ Kẹ́mẹ́tì studio àpèsè ọ̀la ìké alálùbáríkà God bless you for coming in. Alálùbáríkà ké alùbáríkà áfírímẹ́kì wà wọ́n náwó àyà àwọn áfírímẹ́kì wà mẹ́rin tí wọ́n tún tèrè ní lọ́dún síbẹ̀ nígbà tí ní kó wá dúró. Kẹ́mẹ́tì studio God bless you. Kẹ́mẹ́tì ti wà láàrin wa àpèsè God bless you for coming. Mo fi àkókò yẹn kọ́ ọ́ present in morning dáadáa mo ti gbé láti almost 2 hours. Ìyàwó aláàjì wa ni wọ́n jẹ́ ní nǹkan country all the way from IKD. Ibi tí gbogbo ẹ̀ tí ń gbé gbogbo ẹ̀ tí ń wọlé ara wọn láti yanjú gbogbo ẹ̀. Ebi kọ́ fún mi mo ti kọ́ ètò yìí lónìí àgbàmà program in the building when you talking about your number one be the boss man be the boss man be the boss man be the boss man. Ẹ máa kó wà nínú ilé. Wọ́n ti kú ní àwọn ọmọ ìgbà òkè ọmọ ìgbà ní ìkì. Àbẹ́ẹ̀kọ́ ẹ̀kẹ́ mi tì rí o.